Eléyìí ni iṣẹ́ ẹni tó dẹrú, òun lérú tọ̀. Àwọn back to sender ayé tó le. Tó bá ń gbọ́ pé ẹni tó dẹrú lérú tọ̀, iṣẹ́ tá ń pè bẹ́ẹ̀ rèé. Ó lọ sí ojú àrò tí wọ́n ti ń dáná. Tó bá ti dójú àrò tí wọ́n ti ń dáná, eérú bẹ̀ ló nílò. Kìí ṣe irú kúròpọ́ọ̀tì o, sórí. Bàbá ti bu díẹ̀ báyìí ti tó. Iṣẹ́ yìí ni wọ́n ń pè ní ẹni tó dẹrú lérú tọ̀. Sórí bí èèyàn bá ń dààmú rẹ̀ tó bá ń lo iṣẹ́ yìí, yóò mọ̀ padà sórí ẹ̀ ni. Bó láwàá ṣe ẹ bá mi ká lọ. Tó bá ti mú eérú ojú àrò tó bù sójú ọlọ, tó kọ́kọ́ lọ̀, tó kúnná dáadáa. Wọ́n gbọ́ pé ẹni tó dẹrú lérú tọ̀, iṣẹ́ òun ni. Gbogbo wọn tó bá ṣe àṣẹ yìí, ọmọ ò ní kú mọ́ ọ lọ́wọ́. Àwọn àǹfààní ń bẹ lórí YouTube page mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Àwọn oríṣiríṣi àǹfààní wà lórí page mi ní YouTube, ní Facebook, ní TikTok, ní Instagram. Torí tó o bá ti lọ̀ ọ́ tán báyìí, ọ wàá mú olókùn díẹ̀, ọ wàá mú iyọ̀ ìsebẹ̀ díẹ̀ ó ní. Màá gbé kámẹ́rà sí dáadáa ọkùnrin. Ó mú ìsebẹ̀ díẹ̀, wàá fi sí, wàá dà sí, ó tún wá tún lọ papọ̀. Sórí tó o bá ń lo iṣẹ́ yìí, mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Oògùn òjẹ́ lára mi ni, wọ́n ń dààmú mi ni, wọ́n ń dí mi lọ́wọ́ ni, wọn ò jẹ́ rọ́nà lọ ni, ọ̀nà ó sì máa ṣí. Iṣẹ́ tí wọ́n ń pè ní ẹni tó dẹrú lérú tọ̀ ní. Ẹ wo ọṣẹ kan bẹ tí ń polówó, ọṣẹ ajé ni, ọṣẹ òṣòlè ajé. Wọ́n wá ń lo èbó ọ̀wá rówó ó ní. Tá a bá ti parí ọṣẹ òun tán, a ti parí ẹ̀ báyìí. A wàá fi owó dọ́là, ẹni tó níṣẹ́ yìí kìí ṣe Nàìjíríà ní ń lọ. Nígbà míì a lè mọ́ fowó yìí sí. A nìkẹ́ni ó wá dọ́là tó bá wù, ẹni dọ́là tó bá wù lọ́hùn. Tó bá ti fowó yẹn lé lórí báyìí, tó ti lẹ̀ mọ́ ọṣẹ yẹn lórí, a wá da tùràrí yìí sí. Ọṣẹ tá à ń tà ní 500,000 òun ní, kò ní nǹkan èèyàn nú. Mo fi títóbi Ọlọ́run bá búra, kò sì ní bọ̀ láàrẹ jẹ́. Torí tó bá ti wá fi owó yẹn mọ́ lórí tán, kíní tùràrí láwàá dà sí. Sórí nǹkan wá ní ọwọ́ ayé kan bẹ lára rẹ, o ti wá lóògùn, o ti ṣògùn kò jẹ́ ìwọ rọ́ṣẹ̀ yìí. 500,000 naira ni wọ́n yìí náà. Àwọn tó wà Nàìjíríà owó náírà là máa ń fi sí. Wọ́n lára pé eléyìí ń lọ sí abroad ni, ló jẹ́ ń fi dọ́là yẹn sí. Ṣé nígbà tí ó bá fi di ọ̀la ọ̀túnla, àwọn tùràrí tá a dà sórí ẹ̀yìn á ti máa lọlẹ̀, òórùn tí ó ṣe ó máa gbé wá gan owó ní tíwẹ́ tó fi mọ̀ pọ́ṣẹ ni. 500,000 ni. Ìwọ náà request fún. Ayé ń dààmú mi ni, wọn ò jẹ́ ń rówó ni, wọ́n bí ọ pẹ̀lú ègún kan ni, wọ́n bí ọ pé èpè kan jà ọ ni, o ti wá lu gbogbo ẹ̀ kọ̀ sọ́nà. Ìwọ tó wà ń lo ìbò àbó tẹ ti ṣe wàhálà, gbogbo ẹ ti dojúrò, ti náwó dàbí àpògùn ọ̀jẹ́ 500,000 ni. Ìwọ request fún. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83. Ọ wá tẹ odù èjì ògbèlé lórí báyìí. Ìbẹ̀yìn ìbò Olódùmarè o, ìbẹ̀yìn alágbára o. Wọ́n mọ̀ pé ó ti lọ eérú àti olókun tá à ń pè ní iyọ̀, ó ti lọ tán. Ọ wá tẹ èjì ògbèlé lórí. Ọ wá pé ẹni dẹrú lérú tọ̀, ẹni tó dẹrú lérú tọ̀,
ẹni tó de eru lè eru tọ̀ èmi lágbájá ọmọ lágbájá gbogbo ẹnikẹ́ni tó bá perí mi níbikíbi ó padà sórí ẹ̀ ó pe gbólóhùn yẹn sí ọ wà dákọ rẹ ó tuntun pé ẹni tó de eru lè eru tọ̀ ẹni tó de eru lè eru tọ̀ ẹni tó de eru lè eru tọ̀ gbogbo ẹni bá perí èmi lágbájá ọmọ lágbájá níbikíbi ó padà sí gbogbo ẹnikẹ́ni tí ń fi èpè tí ń fi àásán tí ń fi ègèdè tí ń forúgbòhùn porí mi níbikíbi ó padà sórí ẹ̀ nítorí pé ẹni tó de eru lè eru tọ̀ ọ wà da ọṣẹ sójú ẹ̀ báyìí àgbákò ọṣẹ sórí gbogbo wọn tó o bá lu ọṣẹ yìí tó o bá ráyè padà mo fọlọ́run bí ó bá ń fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ pé iwájú tí bàbá mi kọjú sí ọlọ́run jẹ́ ó máa dáa ẹ̀yìn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́ iṣẹ́ òun nu ṣé wọ́n gbọ́ pé ẹni tó de eru lè eru tọ̀ ẹlòmíì ọmọ ṣẹ́hùn sórí ìdí tíṣẹ́ mi fi papọ̀ mọ́ṣẹ́ ẹlòmíì ní wípé sórí bàbá mi ìpìlẹ̀ bàbá mi ọdẹ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ àwọn àlìjànú gbà tí wọ́n ń sọ ọdẹ lọ ẹ̀kọ́ iṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ àlìjànú iṣẹ́ tálìjànú kọ́yàn kìí ṣe pé oògùn lè bàbá ẹnìkan òkú tí wọ́n ń filẹ̀ tẹ́lẹ̀ mi ní kíní kan kìí ṣoògùn lè bàbá tiẹ̀ àwọn nǹkan tí bàbá tèmi láti pé èyí táwọn àjànú kọ́ wọn lójú ayé tó kọ́ wọn lójú oorun iṣẹ́ kan bẹ tá à ń pè lákọmọ nífa ojú àlá tó yẹ pé iṣẹ́ yẹn tó o bá lò àgbákò iṣẹ́ ni tó bá fẹ́ mọ àṣírí kan àwọn wòlíì nǹkan kan là á máa ń ṣe é fún fẹ́ mọ àṣírí àwọn aríran àwọn òmọ̀ tó wọ́n máa ń wo nǹkan tí ń ṣẹlẹ̀ kedere nígbà tí wọ́n gbé ìwòpè kalẹ̀ síwájú èèyàn òun wọ́ oṣólẹ̀ òun wá ẹ̀yọ́nú àwọn ọṣẹ oṣólẹ̀ náà ń bẹ tí ò tẹ́lẹ̀ yìí pípa rẹ̀ bá ṣe mọ́ àwọn ọṣẹ ẹ̀yọ́nú ń bẹ tí ò tẹ́lẹ̀ pípa rẹ̀ bá ṣe mọ́ ìwọ béèrè bóyá lu ìbò lọ́wọ́ àwọn wáwé ìgbélú ìwọ pè wá ọ láwọn ọ̀rọ̀ kan tá a máa ń pa fáwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ ká pa fún wọn náà wo kọ́nà ń jọ́ bọ́ láàmú àbọ̀ òun obìnrin tó fi ṣèwé ń lu èbó bọ̀ pè mí àbọ̀ ta kan ń dọ̀ láàmú o ti wá lo gbogbo ẹ̀ kò tiẹ̀ wá fẹ́ sọ́nà àbáyọ pè mí ó ti tán báyìí sórí ọṣẹ yìí kò sígbà tó o lè wẹ̀ ṣùgbọ́n kó wẹ̀ lálẹ́ ló dáa jù tó bá fẹ́ sùn gbogbo wọn tó bá lo iṣẹ́ tó bá dán lóhùn bàbá fàdúrà ràn bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ ó dáa kọ́ ọmọ kò sígbà tó lè wẹ̀ o lè wẹ̀ láàárọ̀ o lè wẹ̀ lọ́sàn-án o lè wẹ̀ lálẹ́ ṣùgbọ́n alẹ́ ló dáa jù torí wípé ọṣẹ àwọn àgbàlagbà ni wọ́n lọ́mọ bọ́ da àwọn ọ̀tá rẹ̀ láàmú ẹ like ẹ share ẹ comment ẹ ní dààmú o nọ́mbà tẹ́ pè mí sí fákànṣe iṣẹ́ mò ń tọ́ṣẹ́ Edward náà lọ́wọ́ 20,000 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ ní dààmú o ẹ ní fàìsàn ló gbá o bóyá wọ́n pe nọ́mbà mi ò gbé mọ̀ bọ̀ wá lù lọ́rin anywhere tó bá ti sọ̀kalẹ̀ ń lù lọ́rin sọ wípé kí ọlọ́kadà àbí mọ́rúwá àbí taṣí kankan máa gbé ọ bọ̀ wá sílé epo lágbo ọba ní agbo ọba dóńlé epo tó bá ti dóńlé epo yẹn wá dúnwájú lé epo yẹn kó kọ̀yìn síbẹ̀ kó wá wo apá àlàáfíà rẹ bí òpónà kan àbọ̀ tàbí òpónà méjì wàá wá wò sùn lẹ́gbẹ̀ẹ́ kejì lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún wàá rí transformer kan organizer tó wà wájú lé epo yẹn Alhaji Hasan Ọmọdé ó ti kó wájú lé epo yẹn ó ti wà ní ẹgbẹ́ transformer yẹn ni wọ́n ń pè ní Olú Guest House Junction ó rí organizer yẹn bẹ Alhaji Hasan Ọmọdé wọ́n bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá lọ́wọ́ ẹnikẹ́ni tó bá lọ́dọ̀ fọ́gà yẹn ò ní dààmú o ò ní fàìsàn ló gbá o ẹ like ẹ share ẹ comment àǹfààní bẹ lórí YouTube mi o Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited sórí kò jù báyìí lọ ọmọ bù ẹ lálẹ́ kò sígbà tó lè wẹ̀ ọṣẹ tó máa ń pè ní ẹni tó dé eru lè eru tọ ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.